Àjọ kan èyí tí wọ́n pè ní Conference of United Political Parties CUPP àwọn mà ni wọ́n ti ní àwọn faramọ́ àwọn sì ṣe àtìlẹ́yìn àti fífọwọ́ sí ọ̀rọ̀ tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin èyí tó kéré jùlọ tí wọ́n sọ nípa wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó fi ọwọ́ yẹgẹrẹ mú ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin tó kéré jùlọ Minority Caucus bí wọ́n ṣe pè fún wípé bí ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu bá kọ̀ láti pèsè ààbò tó péye fún àwọn ọmọ ilẹ̀ yìí ó sunwọ̀n fún láti kọ ìwé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ nítorí wípé a gbọ́dọ̀ fini joyè àwòdì ká má lè gbádìyẹ. Àjọ ọ̀hún CUPP nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi léde látọwọ́ ẹni tí í ṣe adelé alága wọn olóyè Peter Ahmed sọ wípé síwájú kó tó di wípé àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin èyí tó kéré jùlọ wọ́n sọ ọ̀rọ̀ yìí ní ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà náà ti ń sọ wípé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ètò ààbò èyí tó mẹ́hẹ tó ń ti ọ̀wọ́n gógó oúnjẹ àti ìnira èyí tó ń kojú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ààrẹ ló wà ní ipò láti pàṣẹ àti láti gbé ìgbésẹ̀ bí ìtura yóò ṣe dé bá gbogbo ọmọ orílẹ̀-èdè yìí pàápàá jù ètò ààbò tó mẹ́hẹ bí ó ṣe fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa sí ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Nínú ọ̀rọ̀ èyí tí adelé alága ọ̀hún fi léde olóyè Peter sọ wípé àsìkò ti tó bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí kò bá lè pèsè ààbò tó péye fún ẹ̀mí òun dúkìá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ló sunwọ̀n fún láti kọ ìwé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ káwọn ọmọ ilẹ̀ yìí dìbò fún ẹlòmíín tàbí láti yàn sí ipò ẹni tí ó mú àlá ìṣerere orílẹ̀-èdè yìí wá sí ìmúṣẹ èyí tí ó ní ìfẹ́ àwọn ọmọ Nàìjíríà lọ́kàn tó sì ṣetán láti fi ẹ̀mí àti ara rẹ̀ jìn fún ìṣerere orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún èyí tí wọ́n fi léde. Lákòótán nínú ọ̀rọ̀ wọn wọ́n ní kí àwọn ọmọ Nàìjíríà náà kí oníkálukú wọn ó ṣe ẹ̀tọ́ bó ti tọ́ àti bó ti yẹ nítorí ìfọwọ́sowọ́pọ̀ ó ní í ṣe pẹ̀lú ìlọsíwájú kí gbogbo àwọn aríjẹ nídìí ìwà ìbàjẹ́ olóṣèlú kí kálukú wọn kí wọ́n jìnnà réré nítorí ó ń bọ̀ Ọlọ́run kò ní pẹ́ dé o bí ìdájọ́ ọ̀hún bá sì dé ẹni tó bá mú lọ dájúdájú onítọ̀hún àti mọ̀lẹ́bí rẹ̀ yóò fojú winá òfin ìjọba. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ní àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí tí wọ́n sì ti fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń bẹ ní orílẹ̀-èdè South Africa lójú wípé kó tó di 30 ọjọ́ oṣù kẹfà tá a wà nínú rẹ̀ yìí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n finú fídọ̀ wípé àwọn fẹ́ kúrò ní orílẹ̀-èdè South Africa padà sí orílẹ̀-èdè Nàìjíríà gbogbo wọn pátá ní ìjọba àpapọ̀ yóò kó padà wálé láyọ̀ òun àlàáfíà. Bẹ́ẹ̀ bá gbàgbé ìkọlù òun ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí pẹ̀lú bí àwọn ọmọ orílẹ̀-èdè South Africa bí wọ́n ṣe ń kọlu àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ yòókù èyí tí kò yọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, Ghana, Uganda, Kenya àti àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ yòókù tí ò yọ wọ́n sílẹ̀. Láti ìgbà yìí ni àwọn orílẹ̀-èdè náà tó jẹ́ àwọn orílẹ̀-èdè tí ọ̀rọ̀ ọ̀hún kàn tí ìkọlù náà tó bá àwọn ọmọ wọn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kó wọn kúrò ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì. Ẹni tí í ṣe alákòóso àgbà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè nílẹ̀ wa sí ilẹ̀ òkèrè eyín aṣojú Bianca Odumegu Ojukwu nínú àtẹ̀jáde èyí tó fi léde látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ròyìn sí ní ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tí a wà yìí eyín Magnus Eze sọ wípé alákòóso náà ní bí 1000 kan àwọn ọmọ orílẹ̀-èdè yìí ni wọ́n finú fídọ̀ tí wọ́n sọ wípé àwọn fẹ́ padà sí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì ti kó àwọn abala àkọ́kọ́ èyí tó ń lọ bíi 258 ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti balẹ̀ sí orílẹ̀-èdè wa Nàìjíríà ní ọjọ́ 11 oṣù kẹfà ọdún tá a wà yìí níbi tí alákòóso kékeré fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè eyín aṣojú Ṣọlá ẹnìkan ò láyé tó ti tẹ́wọ́ gbà wọ́n kí wọ́n káàbọ̀ ní pápákọ̀ òfurufú Muritala International Airport èyí tó wà nílùú Èkó tí wọ́n sì ti ní àwọn tó kù náà láìpẹ́ láì jìnnà kí oṣù yóò tó tẹnubẹ́pọ̀ gbogbo wọn ni wọn yóò padà sí orílẹ̀-èdè Nàìjíríà láyọ̀ àti àlàáfíà. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò
lóòrèkóòrè. látàrí ìfọ̀lúmọ́ àti láti lè jẹ́ kí àlàáfíà ó jọba ní igun mẹ́rin èyí tó gbé ìpínlẹ̀ Ògùn dúró, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn àwọn náà wọn ò sùn wọn ò wò láti lè rí dájú wípé ìpínlẹ̀ Ògùn ó wà ní ìfọkànbalẹ̀, ó dùn ún gbé fún àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn àti àwọn àjèjì èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Ògùn. Nínú ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí, níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ọ̀hún ṣiṣẹ́ takuntakun pẹ̀lú bí wọ́n ṣe fi ọwọ́ òfin mú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tó ń lọ bí 30 tí wọ́n sì ti wà ní àkóló àwọn ọlọ́pàá báyìí ní agbègbè Ìsàrà Rẹ́mọ, níbi tí wọ́n ti kóra jọ láti ṣe ìbúra fún àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹgbẹ́ tuntun tí wọ́n ṣẹ̀ gbà mọ́ra, èyí tí àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn àti àwọn tí wọ́n ń bẹ ní agbègbè Ìsàrà Rẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n ti yabo ààyè ibi tí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún kóra jọ sí, tí wọ́n sì rí wípé gbogbo wọn pátá ni wọ́n fi ọwọ́ òfin gbé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti wà nínú ọ̀rọ̀ tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Babáṣèyí tó fi léde sọ wípé wọ́n gbé ìgbésẹ̀ yìí tí wọ́n sì kó gbogbo àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà ní ọjọ́ 16 oṣù kẹfà ọdún tí a wà yìí, tí ṣe ọjọ́ ìṣẹ́gun, nínú ilé àfọ́kù kan èyí tí gbogbo wọn tí wọ́n kóra jọ sí, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin, tí wọ́n ń jó, bẹ́ẹ̀ náà ni wọ́n ń lùlù síwájú kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní búra fún àwọn ọmọ ẹgbẹ́ wọn tuntun èyí tí wọ́n ṣẹ̀ gbà wọlé. Nípa ìdí èyí, iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ti rọ́wọ́ tó gbogbo wọn o látọwọ́ àwọn igun àti ẹ̀ka kan níléeṣẹ́ ọlọ́pàá tí ń dìgbòlùjà àtàwọn tí ń gbógun ti ìwà ọ̀daràn èyí tí wọ́n yabo bùbá ilé àfọ́kù náà ní agbègbè Ìsàrà Rẹ́mọ. Àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún èyí tó ń lọ bí 30 ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn fi orúkọ wọn léde. Díẹ̀ rèé nínú àwọn ọmọ olókùnkùn àwọn ọmọ aláìgbọràn ọ̀hún. Nínú wọn láti rí Muiz Ọláwálé, Adéníjì Akínwálé, Àjàyí Victor, Dámilọ́lá Olúwaṣẹ́gun àti Adéwálé Ọláyẹmí tó ń ti àwọn yòókù rẹ̀. Gbogbo wọn pátá ni wọ́n ti wà ní àkóló àwọn ọlọ́pàá báyìí fún ìwádìí ọ̀fínkínítóó síwájú kó tó di wípé wọ́n taari wọn lọ sí ilé ẹjọ́ bó ti tọ́ àti bó ti yẹ kí ilé ẹjọ́ lè ṣe ìdájọ́ òdodo lórí wọn. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ń ṣì ń tẹ̀síwájú níbi tí wọ́n ti fi ọwọ́ òfin mú àwọn afurasí adigunjalè 6 kan tó ń ti àwọn oníwà ọ̀daràn èyí tí wọ́n sì rí ohun ìjà olóró, fóònù àti ẹ̀rọ amúnáwá èyí tí a mọ̀ sí jẹnẹrétọ̀ tó ń ti àwọn nǹkan míì èyí tí wọ́n rí gbà kúrò lọ́wọ́ àwọn ènìyàn ọ̀hún ní agbègbè Abẹ́òkúta, Wàásìmí àti Ìbàfò ní ìpínlẹ̀ Ògùn. Ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn, DSP Olúṣèyí Babáṣèyí, èyí tó ṣe lálàyé fún àwọn oníròyìn ní ọjọ́rú ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí jẹ́ lábọ̀ wípé àwọn ènìyàn wọ̀nyí ni wọ́n ń da omi àlàáfíà ìlú Abẹ́òkúta àti agbègbè rẹ̀ ni wọ́n ń dàrú o látara lílọ bíbọ̀ àìsùn àìwo àwọn ọlọ́pàá. Òun ló fún wọn ní àṣeyọrí tí wọ́n fi rí àwọn 6 ọ̀hún tí wọ́n fi rí wọn mú, tó ń ti orúkọ wọn èyí tí wọ́n ṣe lálàyé: Áfísù Àwésù, Bàlá Àmínù, bákan náà Moruf Sodiq èyí tí gbogbo èèyàn mọ̀ sí Òkìkí, àti Mumin Amadu èyí tí gbogbo èèyàn mọ̀ sí Stone, tó fi mọ́ Àbáyọ̀mí John èyí tí gbogbo ènìyàn tí wọ́n mọ̀ sí Ìbàfò, àti Adébóyè Ọ̀jẹ́ṣínà. Àwọn ènìyàn wọ̀nyí ń ló ti wà ní àrọ́wọ́tó àwọn ọlọ́pàá tí ìwádìí sì ti ń lọ. Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní, ẹni tí í ṣe ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò obìnrin ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó tún jẹ́ ọmọ gbajúgbajà òṣèré sinimá àgbéléwò nílẹ̀ yìí, eyín Zenith Balógun, òun mà ní àwọn mọ̀lẹ́bí rẹ̀ ti bọ́ síta báyìí láti wá sọ òdodo ohun tó ṣokùnfà arábìnrin ọ̀hún Zenith Balógun èyí tó jọ́lọ́run ọba nípè
nínú oṣù kẹwàá ọdún 2024. Wàyí o, Zenith Balogun tó jẹ́ ọmọ gbajúgbajà òṣèré sinimá àgbéléwò Saheed Balogun tó tún jẹ́ àkọ́bí Saheed Balogun, òun ni wọ́n ti wá sọ wípé àrùn kan tó ń ti àìsàn kan tí wọ́n pè ní fòníkú-fọ̀ládìde sickle cell òun ló pa arábìnrin Zenith Balogun nínú oṣù kẹwàá ọdún 2024. Bẹ́ẹ̀ bá gbàgbé, lásìkò tí arábìnrin ọ̀hún dágbére fún ayé ń làwọn olólùfẹ́ àwọn ènìyàn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní béèrè pé èyí jẹ́ ọgbẹ́ ọkàn, ó jẹ́ ìbànújẹ́ ọkàn nírú àsìkò yìí kí mọ̀jẹ̀sí ó máa tojú òbí rọ̀rùn, wípé kí ló ṣokùnfà Zenith Balogun. Àwọn fẹ́ mọ̀. Láti ìgbà yìí ń làwọn mọ̀lẹ́bí Zenith Balogun àti àwọn olólùfẹ́ rẹ̀ ni wọ́n ti wà nínú ipò rúrú ọkàn, ṣùgbọ́n ṣé ohun gbogbo òun ni Ọlọ́run Ọba mi mọ̀ sí? Nínú ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí ń làwọn mọ̀lẹ́bí rẹ̀ ṣẹ̀ bọ́ síta láti wá ṣàlàyé pàtó ohun tó ṣokùnfà arábìnrin ọ̀hún Zenith Balogun, tí wọ́n sì ní àìsàn fòníkú-fọ̀ládìde òun ni ó ṣokùnfà ikú Zenith Balogun tó jẹ́ àkọ́bí àti ọmọbìnrin fún Saheed Balogun tó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ọkùnrin tí ń ṣeré sinimá àgbéléwò ti Yorùbá tòun ti èdè Ìgbò ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Kí Ọlọ́run kó túbọ̀ bá wa dẹlẹ̀ rere fún Zenith Balogun, kó sì tu àwọn mọ̀lẹ́bí rẹ̀ lójú. Kí Ọlọ́run bá wa dá ikú ọ̀dọ́ dúró ní àwùjọ wa ní orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrò ìmí ìgbésẹ̀ wa, mo gbà á ní àdúrà pípé ilé òní lé wa, ọ̀nà òní náà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited